A kú ìsinmi òní o. Òní ni ọjọ́ kẹrin nínú oṣù Òbìbí, oṣù Àsán. Ọ̀sẹ̀ kàárẹ̀ bọ́ sí lóní náà Àsán o. Protect iṣẹ́ kì í bá ti ṣe o, because ṣiṣẹ́ kọ̀nìyàn ti mẹ́rin challenges o. Òní jẹ́ wí ogún jogun lọ. Òní jẹ́ iye àjẹ́ sáyẹ́kì gbọ́mọgbọ́mọ. Protect iṣẹ́ kì í bá ti ṣe o. Ìjẹjọ ni pásítọ̀ ayíká mú kórin iṣẹ́ ra. Ní sí ṣọ́ọ̀ṣì ló ní ká mọ̀ bá rí ogun, ní ṣọ́ọ̀ṣì rẹ̀ ní ká mọ̀ bá rí ogun lórí iṣẹ́ ká bá ti ṣe, iṣẹ́ kọ̀lẹ́kàkú bá ti ṣe. Ọ̀yà mi lẹ́ran náà nígbà kí ẹran aṣẹ́wó ṣọ́ọ̀ṣì rà náà kàn kí kọ́ńdọ̀mù á lóní oríṣiríṣi kọ́ńdọ̀mù náà kó á. Òní mo mọ̀ pé àwọn kọ́ńdọ̀mù mú nìkan dẹ̀ kàn dé pé lẹ́ fáyà, dúrẹ́sì, kíìsì, góòdì, oríṣiríṣi kọ́ńdọ̀mù orí lóní kàn kó jáde bìbà. Kọ́lẹ́kàkú protect iṣẹ́ kì í ṣe ní o. Kẹ́ mọ̀ bá rógun o, because kejìlẹ̀ yìí ti dí ọ̀dẹ̀ fọ́jú pọ̀. Èsùn kẹrin hàn bẹ́ iṣẹ́ kò á ti ń ṣe. Ìwọ náà ni kó protect rẹ o. Mọ̀ jẹun ẹja kìrẹ̀ mọ́ lọ́ o. A kú ìsinmi òní ọ̀sẹ̀ Àsán o. Àrítájé